Ọpẹ́ ní fọ́lọ́run ọba, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tó máa bẹ nígbà tí ayé bá ń jáyé, ọba yìí náà ló máa bẹ nígbà tí ó bá sí tó ń jáyé mọ́. Èmi máa ń yin Ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé ọ̀dọ̀ ẹ̀ láti wá, ọ̀dọ̀ ẹ̀ la máa padà sí. Bóyá o jẹ́ Kristẹni ni, àbò jẹ́ Mùsùlùmí, àbò jẹ́ lẹ́sìn Ifá, àbò jẹ́ lẹ́sìn Ọ̀rúnmìlà, àbí o jẹ́ Hindus, àbí Judaism, àbí Buddhist, àbí o tiẹ̀ nígbàgbọ́ nínú Ọlọ́run rárá. Gbogbo wa ni wọ́n kí àwọn òbí wa nígbà tán bí wa sáyé wípé ẹ kú ewu ọmọ. Gbogbo wa náà lè tún máa kí padà wípé ẹ kú ara fẹ́ra kù. Ó fi hàn yín pé kò sẹ́ni tó máa ju sáyé nínú gbogbo wa. Gbogbo wa irinṣẹ́ Ọlọ́run ni wa. Ọ̀dọ̀ ẹni tá a ti wá náà la máa padà sí. Iyẹ̀pẹ̀ ni wá, a dẹ̀ máa padà sínú iyẹ̀pẹ̀. Bóyá a fẹ́ akọ̀, gbogbo wa náà máa kí bẹ́ẹ̀ lọ́jọ́ kan. Tọ́ èmi ọmọ yín àbúrò yín ni Comrade Quadri Ọláwálé lórí ìkànnì Àjùlọ TV, níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ. Ọ̀rọ̀ tó ń lọ náà la pè àkọlé ètò. Ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà, lórílẹ̀-èdè àgbáyé, àti nílẹ̀ Yorùbá àti káàkiri la ti ń ṣe àgbéyẹ̀wò ẹ̀. Èmi wá máa ń sọ wípé kì í ṣe pé bóyá mo lóye àbí mo lọ́gbọ́n ju ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ. Rárá, mi ò lóye, mi ò lọ́gbọ́n jù yín. Ṣùgbọ́n à ń gbé yẹ̀wò báwùjọ wa ṣe máa dáa ni. Nítorí tá bá ní kò kàn wá, kò kàn wá, ó lè kẹ́ni tó máa kàn. Tó bá ti kẹ́ni tó máa kàn wá, ó ti kàn wá náà nìyẹn. Òun lolórin kan fi sọ wípé tá bá ní kò kàn wá, a ò lè sọ. Ó lè kẹ́ni tí ó kàn wá ò láàfin ní. Ká má fi ń ti òdà kéèyàn kan, ó lè kan ọmọ làkejì kó kan níṣẹ́. It's true. Ọ̀rọ̀ tó ń lọ, ẹ jọ̀ọ́ máa subscribe sórí Àjùlọ TV. Ibẹ̀ láti máa wo àwọn ètò wa lọ́kan ọ̀jọ̀kan tí à ń ṣe. Yóò dára fún wa. Níbo la lọ lọ́jọ́ tí tòní? Ó ní ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ. Jẹun sókè kó tún jẹun sápò. Ọkọ rẹ̀ ní bíbí. Orílẹ̀-èdè Nàìjíríà. Ká tó lọ síbẹ̀, tá bá tiẹ̀ ní àwọn wo gan-an ní orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé mi àtẹ̀yin náà ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà? Bẹ́ẹ̀ ni o. Nítorí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, bóyá Haúsá ní àbí Ìgbò àbí Yorùbá, tẹ́ bá fẹ́ kúrò nílé, ṣé ẹ mọ̀ pé passport Nàìjíríà lẹ́ lò. Lára international passport yín, kí ló máa wà ń bẹ̀? Federal Republic of Nigeria ló máa wà ń bẹ̀. Nítorí máa wà ń bẹ̀ nìyẹn o. Ó fi hàn wípé gbogbo wa la ní identity Nàìjíríà lára níbikíbi tí a bá wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Àwa gangan ni wọ́n ń pè ní Nàìjíríà. Àwa èèyàn Nàìjíríà ni wọ́n ń pè ní Nàìjíríà. Tá bá sọ pé Nàìjíríà ò dáa, Nàìjíríà ò dáa, Nàìjíríà ò dáa, ó fi hàn pé èmi àti yín là á dáa. Tá bá sọ pé Nàìjíríà ṣì máa dáa, Nàìjíríà ṣì máa dáa, Nàìjíríà ṣì máa dáa, ó fi hàn pé èmi àti yín náà là á sọ wípé a ṣì máa dáa. Tá bá sọ pé Nàìjíríà ò lè dáa, Nàìjíríà ò lè dáa, Nàìjíríà ò lè dáa mọ́, ó fi hàn pé èmi àti yín náà là á lè dáa mọ́. Kò wá túmọ̀ sí pé bóyá a lówó lọ́wọ́, à ń gun mọ́tò bọ̀gìnì, akọ́lé ńláńlá, la fi ń sọ wípé tiẹ̀ ti dánu Nàìjíríà. Rárá o, rárá o, ìyẹn kọ́ o. Tó bá jẹ́ yẹn la fi ń ṣe ni, wípé mọ́tò ńláńlá tá ń gùn, jọ iṣẹ́ wo ló ń ṣe tó fi rówó ra ọkọ̀ ńláńlá bọ̀gìnì bọ̀gìnì? Ṣé iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀tọ́ legit? Ṣé ò kówó ẹnìkan má tiẹ̀? Ṣé ò jalè ẹnìkan? Ṣé ò bà tèèyàn kan jẹ́? Nítorí Nàìjíríà tá wà lọ́wọ́lọ́wọ́ yìí, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun, tẹ́ bá rò pé ẹ̀ ń kọ́lé ńlá, ẹ̀ ń ra mọ́tò ńlá nílé. Exchange rate, ìyẹn àyípadà owó ló sọ yín dà bẹ́ẹ̀ o. Tó bá jẹ́ pé ìwọ̀nba bẹ́ẹ̀ ṣe ń rówó 100 pounds lówó ilé, 50 pounds lówó iná, 20 pounds lówó omi. Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà náà jẹ́ pé bẹ́ẹ̀ ní san $200 lóṣooṣù lẹ́ẹ̀rí ni. Tó jẹ́ pé the same amount owó yẹn náà ló jẹ́ Nàìjíríà. Ṣé ẹ mọ̀ pé ẹ lè kọ́lé 50 million Nàìjíríà? Ṣé ẹ mọ̀ pé ẹ lè kọ́lé 100 million?
ṣé ẹ mọ̀ pé ẹ lè lo mọ́tò 70 million tẹ́ ẹ bá sẹ́ndì owó yẹn sílé ń bí tán kí padà sówó náírà rẹ tó lè gbéraga. Bẹ́ẹ̀ ni ẹ lọ wo àwọn olówó àná, gbogbo wọn ló ní history. tá bá sọ̀rọ̀ nípa Abíọ́lá, ṣé ẹ mọ̀ pé Fẹlá Aníkúlápó kọrin kan gbà kan, ó ní Ọbásanjọ́ and Abíọ́lá international thief ITT, tẹ́ bá rántí. Gbogbo àwọn olóṣèlú wa pátá tẹ́ bá wo gbogbo kàtígórì wọn, eléyìí tó bá jẹ oúnjẹ ẹ̀tọ́ nínú wọn, tó ná owó ẹ̀tọ́. Ọpẹ́ ní fọ́lọ́run ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba tó máa bẹ nígbà tí ayé bá Nàìjíríà. ṣé ẹ mọ̀ pé ẹ lè kọ́lé 100 million, ṣé ẹ mọ̀ pé ẹ lè lo mọ́tò 70 million tẹ́ ẹ bá sẹ́ndì owó yẹn sílé ń bí tán kí padà sówó náírà rẹ tó lè gbéraga. Bẹ́ẹ̀ ni ẹ lọ wo àwọn olówó àná, gbogbo wọn ló ní history. tá bá sọ̀rọ̀ nípa Abíọ́lá, ṣé ẹ mọ̀ pé Fẹlá Aníkúlápó kọrin kan gbà kan, ó ní Ọbásanjọ́ and Abíọ́lá international thief ITT, tẹ́ bá rántí. Gbogbo àwọn olóṣèlú wa pátá tẹ́ bá wo gbogbo kàtígórì wọn, eléyìí tó bá jẹ oúnjẹ ẹ̀tọ́ nínú wọn, tó ná owó ẹ̀tọ́, tó rìnrìn ẹ̀tọ́, kò lè kọ́lé ńlá o. Bẹ́ẹ̀ ni tí ò bá yẹ yẹn jáwọ́ àwọn tó ti jàre lórílẹ̀‐èdè Amẹ́ríkà àtàwọn tó ti jẹ prime minister lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì, ṣé gbogbo wọn ló nílé ńlá, gbogbo wọn ló ń lọ ọkọ̀ bọ̀gìnì. Kó lè máa yé wa. Ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé ká má gbé ìgbésí ayé rọrùn o. Rárá o, kò túmọ̀ sí pé ká má gbé ìgbésí ayé rọrùn. Bẹ́ẹ̀ ni, nítorí gbogbo wa a lè gbé ìgbésí ayé rọrùn lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá ní àwọn adarí gidi, tá a sì ní àwọn ọmọ ẹ̀yìn gidi. Tá a bá sọ̀rọ̀ nípa adarí gidi, a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa àwọn ọmọ ẹ̀yìn gidi. Tá a bá sọ̀rọ̀ adarí gidi nìkan, tá a sọ̀rọ̀ nípa ọmọ ẹ̀yìn gidi, a sì ń ṣàbòsí. Bẹ́ẹ̀ ni, torí méjèèjì ló jọ ran ara wọn lọ́wọ́. A sì gbọ́dọ̀ ní aráàlú tó ní èrò rere fúnlú ẹ̀ lọ́kàn. Ẹ rí i pé nígbà tí Donald Trump tó ń kàǹpé, ó ní American first, American first. Bó tiẹ̀ jẹ́ pé ìjàmbá náà ló sì ń padà ṣe fáwọn ọmọ Amẹ́ríkà, ó sì sọ wípé American first. Ǹjẹ́ a rí ààrẹ kan lórílẹ̀‐èdè Nàìjíríà àbí lórílẹ̀‐èdè Áfíríkà tó kó ọ̀rọ̀ orílẹ̀‐èdè ẹ̀ lọ́kàn gẹ́gẹ́ bí àwọn ará Yúróòpù ṣe ń kó tiwọn lọ́kàn? Kò sí. Ìdí nìyẹn tẹ́ fi ra ọmọ wa tó ń ṣàtìpó káàkiri orílẹ̀‐èdè àgbáyé, nítorí àwa fúnra wa ò nígbàgbọ́ nínú orílẹ̀‐èdè wa, bẹ́ẹ̀ là nígbàgbọ́ nínú ara wa. Tó bá yẹ pé a nígbàgbọ́ nínú orílẹ̀‐èdè wa ní Áfíríkà ni, tá a sì nígbàgbọ́ nínú ara wa ní Áfíríkà, a ní rọ́mọ Áfíríkà kan tí ó máa ṣe àtìpó láwọn orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì tí wọn ò ní ọrọ̀ ajé, tí wọn ò ní àwọn ohun àlùmọ́ọ́nì tó wà lórílẹ̀‐èdè wa. Àwọn òyìnbó ọ̀hún ni wọ́n tún wá mọ̀ sọ fún wa pé Áfíríkà poor. Ní Áfíríkà tó jẹ́ pé bẹ̀rẹ̀ tí wọ́n ń kó nǹkan tí wọ́n fi ń develop ọ̀dọ̀ tiwọn. Wọ́n ta Áfíríkà fún wa, wọ́n design Áfíríkà fún wa gẹ́gẹ́ bí ilé ìdọ̀tí. Wọ́n wá gbé visa lottery lẹ̀, wọ́n gbé Canada lottery lẹ̀, wọ́n gbé ṣẹ̀gẹ́ visa lẹ̀ fáwọn ọmọ Áfíríkà ká mọ wá sọ́dọ̀ wọn ní wìtìwìtì. So àwọn á lè máa exploit àwọn mineral resources tiwa láti máa fi develop ọ̀dọ̀ tiwọn. Àwa á máa bá àwọn adarí tiwa jà ní gbogbo ìgbà. Àwa náà ò ní fura pé àwa gangan nǹkan rùn lára wa. Ìdí nìyẹn tí mo fi ní tá a bá ṣe ń bú adarí, ká máa bú ọmọ ẹ̀yìn, ká sì máa bú àwọn ará ìlú. Nítorí tá a bá ń bú adarí nìkan, à ń ṣàbòsí ni o. Now ká wá padà sí ọ̀dọ̀ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n láwọn travel 2 weeks working deals ní France. Ẹ̀yin ará mi, ẹ̀yin ọlọ́kàn rere, ẹ̀yin elérò rere, ẹ̀yin tẹ́ ń fẹ́ ìtẹ̀síwájú fórílẹ̀-èdè Nàìjíríà, ǹjọ́ bójúmu. Nítorí kíní kan ti dàṣà wa lórílẹ̀-èdè Nàìjíríà. A máa ń padà rántí àwọn tó ti ṣàárẹ̀ sẹ́yìn tán bá hùwà bàjẹ́. Tá bá wá rí àwọn tí a gbé sórí ipò lónìí, táwọn náà bá wúrú wà yẹn, a wá máa reverse pé ṣe báwọn tí wọ́n kọ́ ṣe báwọn náà wúrú wà yẹn. Ẹ dúró náà,
ṣọ́rọ̀ òye wa ni. Ní 2015 nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ń kàǹpé wọ́n ń sọ ìwà àbàjẹ́ PDP. Nígbà tí wọ́n ń sọ ìwà àbàjẹ́ PDP yẹn wọ́n wá jẹ́ kó yà wá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé irú ìlànà báyẹn ò lè mú ìtẹ̀síwájú bá àwa èèyàn ní orílẹ̀-èdè, àfi ká yí ìlànà yẹn padà, pé ìlànà yẹn o làwọn wá gbé wá báyìí o. Ìlànà tí láwọn gbé wá tí láwọn kan hùwà bàjẹ́ páwọn ò fẹ́ pé ìlànà yẹn ò mú tẹ̀síwájú wá, àwọn wá gbé ìlànà tuntun wá. Ẹjọ́ wọ́n tún wá ń padà hu ìwà tí àwọn tàná hù, wọ́n tún wá ń padà hù. Ẹjọ́ ṣé kò yẹ kí ó yà wá aráàlú wípé no, ẹ̀tàn tó fojú hàn gbáà lélẹ̀. Ẹni tá lù ń kú mọ̀ mẹ́wàá ni tó wá lóun dúpẹ́ pé 9 ló bá ọ, ẹyọ kan ò bá ọ. Ṣé irú ẹni bẹ́ẹ̀ ò ti mọ̀ pé ẹni tí wọ́n lù lálùkìlò. Now wọ́n ń fi in tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láwọn kan pàápàá jùlọ àwọn tọ́rọ̀ òye tájáráàlú yàtọ̀ sí àwọn tí ọ̀rọ̀ yé tán wà nínú ìjọba ṣùgbọ́n tí wọ́n ń ṣàbòsí. Ṣé mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n wà nínú ìjọba lọ́wọ́lọ́wọ́, wọ́n ń ṣàbòsí. Wọ́n ní in tí ààrẹ ṣe àwọn ààrẹ kan náà ti ṣe sẹ́yìn rí. Ṣó wá túmọ̀ sí wípé tẹ́nìkan bá jalè tá a mú pẹ́ ní ìjalè, ẹlòmíì tó wá jalè tó wá pẹ́ ṣe báwọn kan náà ti jalè rí lòun náà ṣe jà á. Ó túmọ̀ sí wípé àlòdájọ́ òdodo lé àwọn tí wọ́n kọ́ jalè àlòdájọ́ òdodo lé wọn lórí nìyẹn o. Torí tó bá jẹ́ pé àlòdájọ́ òdodo lé wọn lórí, ẹni tó fẹ́ fi tí wọ́n ṣàwòkọ́ṣe láti jalè kò ní jà. Yes, kò ní jà. Now àwọn tó wà ní ètò òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ẹgbẹ́ òṣèlú APC, wọ́n ní ààrẹ Ọbásanjọ́ àwọn náà ti travel káàkiri. Wọn ò dárúkọ ààrẹ Umaru Musa Yar'Adua nítorí pé àìsàn òjá gbádùn òbí tó gbó, òun ò pẹ́ lórí oyè. Ṣùgbọ́n wọ́n dárúkọ Goodluck Jonathan náà, bóun náà ti travel náà káàkiri. Wọ́n dárúkọ Muhammadu Buhari. Ẹni pé Muhammadu Buhari ọmọ ẹgbẹ́ òṣèlú APC ni, nígbà tó kú mẹ́ni Bọ́lá Ahmed Tinubu bọ́ síbẹ̀ wọ́n dárúkọ ẹ̀. Jonathan PDP, Ọbásanjọ́ PDP, Yar'Adua PDP. A ní àṣìṣe tí àwọn PDP ṣe, àwọn APC ní kò dáa làwọn ṣe ń polongo pé kán dìbò fáwọn ní ọdún 2015 káwọn lè wọlé káwọn lè tún nǹkan ṣe. Kí ló wá dé táwọn náà tún wá ń ba nǹkan jẹ́? Ìbéèrè ní fáwọn aráalé o àti fáwọn olóyè ẹ̀dá àtàwọn tá à ń fẹ́ lọ síwájú orílẹ̀-èdè ní ti tòótọ́ tí kì í ṣe pé gbogbo tá à ń ṣe òṣèlú la fi ń ṣe. Kí ló dé táwa náà ò fẹ́ ìlọsíwájú ká dúró lórí òótọ́ pé no, kò túmọ̀ sí pé àwọn kan ti ṣe kẹ́yìn náà wá ṣe ń tẹ́ mọ̀ pé kò dáa. Àbí tá a bá délé ẹjọ́ mi ò mọ̀ àbí mi ò mọ̀ pé kò dáa, kò mọ̀ délé ẹjọ́ wọ́n mọ̀ dárò ẹni bẹ́ẹ̀ lẹ́jọ́ mọ̀ ni. Ṣé wọ́n ń dá àwọn aṣíwájú wa lẹ́jọ́? Ṣé wọ́n ń dá wọn lẹ́jọ́? Ẹ rí pé wọn ò kí ń dá wọn lẹ́jọ́, wọ́n ga jòfin lọ. Ṣùgbọ́n wọ́n lè dá àwa mẹ̀kúnnù àwa aráàlú wọ́n lè dá wa lẹ́jọ́ torí páwa òfin gajà wa lọ. Ẹ wà bòsí nínú ìjọba democracy, ẹ wà bòsí nínú ìjọba àwarawa. Àbòsí kì í wá ṣe Nàìjíríà nìkan ló pín sí o, káàkiri orílẹ̀-èdè àgbáyé làbòsí wà o. Kódà àwọn tó fún wa democracy Amẹ́ríkà ṣe mọ̀ pé àwọn náà ń ṣàbòsí. Donald Trump ń ṣe nǹkan kan lọ́wọ́lọ́wọ́ yìí, ó ṣeéṣe kó ti hàn sáwọn kan, ó ṣeéṣe káwọn kan kó má ti hàn sí wọn. Ṣé mọ̀ pé bó ṣe wà nínú ètò democracy ni wípé ẹ̀ẹ̀mejì ni alẹ́tọ̀ọ́ láti dìbò gẹ́gẹ́ bí ààrẹ àbí gómìnà láti wọlé sáà ọdún mẹ́rin. Donald Trump wá ṣe kinní kan lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣé mọ̀ pé tí ọkọ̀ ṣe sáà ọdún mẹ́rin kan àkọ́kọ́ kí Joe Biden tó ń wìn ní ẹ̀ padà kó tó tún wá di wípé ó ń wìn ní Kamala Harris báyìí. Now ó tún wá ń dọ́gbọ́n, ó fẹ́ lọ lẹ́ẹ̀kan sí
ọgbọ́n wo ló wá ń dá? Ọgbọ́n tó ń dá ni wípé tó bá ti di 2029 2028 báyẹn ó fẹ́ fa igbákejì rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ kóun wá jẹ́ igbákejì ààrẹ, àbí kó fa ẹlòmíì tó bá trust kalẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ kóun wá jẹ́ igbákejì ẹ̀. tó bá ti wá dìbò tẹ́ni yẹn bá ti wá wọlé, ẹni yóò wá sọ wípé òun kọ̀wé fipò sílẹ̀, òun resign, kí ààrẹ kó take over padà, kí igbákejì òun kó take over. ṣé ti rí ọgbọ́n? ṣé ti rí ọgbọ́n? ṣé rí politics ní gbogbo àgbáyé bí tá a ti ṣe politics, irọ́ ló wà ní politics. ìdí nìyẹn tá a bá wọ àwọn orílẹ̀-èdè kan tá láwọn ò fẹ́ democracy, ẹ rí i pé tipátipá lamẹ́ríkà fi máa mú democracy lọ sí àwọn orílẹ̀-èdè tá a bá láwọn ò ṣe democracy. ìyẹn àwọn orílẹ̀-èdè tágbára wọn bá ká tí wọn ò ní hypersonic missile, ìyẹn nuclear weapon tó lè massive destroyer táwọn ò ní. ẹgbẹ́ tí nàìjíríà bá ń bá amẹ́ríkà fà á sí pé àwọn ò fẹ́ ṣe nǹkan tí amẹ́ríkà bá ní káwọn ṣe, wọ́n kọ́kọ́ lè sáàṣà amẹ́ríkà, wọ́n kọ́kọ́ lè sáàṣà nàìjíríà. tó máa sáàṣà nàìjíríà tán wọ́n lè mọ threat wa pẹ̀lú pé àwọn ọmọ gbógun ja nàìjíríà. ṣé nàìjíríà tí ò ní nuclear weapon? dandan ni ká tẹ̀lé tó bá fẹ́. ṣé ẹ mọ̀ bá ṣe Gaddafi ní Libya? ṣé ẹ mọ̀ bá ṣe Iraq? ṣé ẹ mọ̀ bá ṣe ní Afghanistan? ṣé ẹ rí tó ń ṣẹlẹ̀ ní Palestine lọ́wọ́lọ́wọ́ sí? àwọn International Criminal of Justice tó jẹ́ UN, àwọn issue warrant of arrest lórí Netanyahu. Amẹ́ríkà ní kò sẹ́ni tó tó bẹ̀ láti arrest Netanyahu. ṣé ti rábò sí? Now ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ sí France fún 2 weeks. wọ́n lọ sí France fún 2 weeks working days. wọ́n ò hand over fún gbákejì wọn. ẹ ti kọ́kọ́ rí pé kò sí trust nínú democracy, kò wá sí trust láàrin ààrẹ àti gbákejì ààrẹ. kì í ṣe orí ẹnìkan ló ti bẹ̀rẹ̀ o. intanṣọ ní opó ṣẹlẹ̀ láyé Ọbásanjọ́ o, intanṣọ ní opó ṣẹlẹ̀ láyé Jonathan o, tírò náà tí wọ́n á ṣẹlẹ̀ láyé Buhari àti Ọ̀ṣínbàjò tọ́jú wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà o. tán criticize pé kò dáa òun làwọn náà ṣe. 2, ǹjẹ́ tí Tinubu tó ń pariwo wípé òun build Èkó, òun build Lagos, òun lòun build Èkó, òun lòun jẹ́ kí kò dáa, tó bá jẹ́ pé lóòótọ́ ló build Èkó tí kò dáa, tí ó yẹ kó lè lọ gbà sinmi lórílẹ̀‐èdè Faransé, pílẹ̀ tí ò gbà sinmi kó wá sí kò wá sinmi. ṣé mọ̀ pé gbogbo owó tó fi wọ flight lọ sí Faransé, oúnjẹ tó máa jẹ lọ, ilé tó máa gbé, bóyá hòtẹ́ẹ̀lì bóyá alẹ́gbọ́n tó máa lò, ṣé mọ̀ pé owó Nàìjíríà ló máa ná ń bẹ̀? ṣé mọ̀ pé kì í ṣe owó ara ẹ̀? ẹni tó lóun build Lagos tí ò lè tọ́jú ara ẹ̀ Lagos, ẹni tó lóun build Lagos, ẹni tó lóun build Lagos kò lè dúró ní Lagos kó gbà tọ́jú, ẹni tó lóun build Lagos kò lè wá sinmi ní Lagos, ẹni tó lóun build Nàìjíríà kó òun yí nǹkan padà Nàìjíríà kò lè dúró sí Nàìjíríà kó sinmi, ó wá lọ sókèèrè láti lọ sọ wípé àwọn fẹ́ wo bí àwọn cabinet àwọn ṣe rí látòkèèrè. ẹ̀mélòó ni Emmanuel Macron ìyẹn France president kó lọ sórílẹ̀-èdè míì kó lọ sinmi pé lórílẹ̀-èdè míì tó ń wá tóun ti ń sinmi ẹbẹ̀ lòun ti máa wo bí ètò ìṣèjọba àwọn ṣe rí, àbí Donald Trump, àbí ká sọ pé ààrẹ orílẹ̀-èdè Germany, àbí ààrẹ orílẹ̀-èdè China àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ká sọ pé orílẹ̀-èdè táwọn lọ yẹn o, ibẹ̀ làwọn ti lọ máa gbà tọ́jú, táwọn bá gbà tọ́jú tán ibẹ̀ làwọn á ti sinmi, táwọn bá sinmi tán ibẹ̀ làwọn á ti fojú inú wo ètò ìṣèjọba àwọn táwọn ń ṣe bóyá ó balance àbí kò balance. Nàìjíríà mẹ̀kúnnù olóṣèlú suffering and smiling, suffering and smiling. ṣe rí nǹkan tó ń ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà ó pọ̀. ṣe wá rí kò wá sí pé ká máa ṣe àròyé mọ́, torí kò sí ètò táwa máa ṣe
táwọn onímọ̀ sọ̀nà àbáyọ. The problem we are facing today in Nigeria, àwọn tó fún wa ní problem yẹn 70% of our problem tó bá fẹ́ solved, àwọn amẹ̀kúnnù gbọ́dọ̀ kọ́kọ́ yí wa, a gbọ́dọ̀ yí ìròrí wa padà. Tá bá ti yí ìròrí wa padà, àwa mọ̀ yí pé àwọn tá a mọ̀ sí rep and senate, àwọn ìṣòro àkọ́kọ́ tá a ní Nàìjíríà. Yes, a ní láti yí ètò ìṣèjọba padà kúrò ní ìlànà tá à ń lò sí. Ìlànà tá à ń lò yìí, ìlànà àwọn capitalist ni, to favour capitalism. Kò possible ká sọ pé a fẹ́ rán olówó ń ṣẹ́. Tinubu olówó ni, aláfẹ́ ránṣẹ́. Godswill Akpabio olówó ni, aláfẹ́ ránṣẹ́. Tajudeen Abbas olówó ni, aláfẹ́ ránṣẹ́. Gbogbo àwọn tó wà nígbìmọ̀ aṣòfin olówó ni wọ́n. Mẹ̀kúnnù wa láwọn fẹ́ rán olówó ń ṣẹ́, kán wá jẹ́ṣẹ́ fún mẹ̀kúnnù. Is it possible? Kò lè possible. Until we mẹ̀kúnnù tá bá yí ìròrí wa padà, tá mọ̀ pé a lè rán olówó ń ṣẹ́. Until tá bá fọ́ọ̀mù àwùjọ ti mẹ̀kúnnù láti lè jẹ́ kí a rí olóye tó mọ gọ́fà mẹ̀kúnnù ní House of Rep, House of Senate, Governor and President. Ṣé gbogbo àwọn tó wà mẹ́ lọ́wọ́ yìí? Either we like it or not, wọn ò lè ṣe tó mọ fífọ̀ mẹ̀kúnnù. Until tí mẹ̀kúnnù bá dúró lórí ẹsẹ̀ wọn, àwọn fẹ́ gbàjọba, àwọn padà kó lọ́wọ́ àwọn olówó. Ìgbà yẹn láyé mẹ̀kúnnù tó lè nítumọ̀. A ní rí jù báyìí lọ. Ẹ ṣeun, ó dàbọ̀.